bí ìròyìn tí ó ń lọ báyìí bó bá fi jẹ́ òótọ́ á jẹ́ pé ó ṣeé ṣe kí gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ ìlú Ìbàdàn ni tí ó jẹ́ olùdásílẹ̀ rédíò Àgídìgbo FM ti ìlú Ìbàdàn Alhaji Òkìkíọlá Oríyọmí Hamzat ó ṣeé ṣe kí bàbá náà kí ó ṣiṣẹ́ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC àti olùdíje fún ipò gómìnà wọn sẹ́nitọ̀ Sharafadeen Ali nínú ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ọdún tó ń bọ̀. Ìyẹn bí ìròyìn tó ń lọ tó bá fi jẹ́ òótọ́ pẹ̀lú bí wọ́n ṣe ní wọ́n ti fẹ́ fàyè Oríyọmí Hamzat nídìí òṣèlú àti pé bó bá fi di ọdún tó ń bọ̀ tàbí láàrin oṣù kan sásìkò yìí tó ti fojú hàn wípé kò ní díje fún ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn ló ṣe é ṣe kó jẹ́ pé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ìyẹn APC ni yóò padà lọ ṣiṣẹ́ fún. Ẹ rántí pé gbogbo ayé ló mọ Oríyọmí Hamzat gẹ́gẹ́ bí gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ ní ìlú Ìbàdàn. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn náà tó fẹ́ràn nítorí pé ó máa ń jà fẹ́tọ̀ àwọn ọmọnìyàn. Ṣùgbọ́n lọ́dún tó kọjá ni Oríyọmí Hamzat náà wò pé ó tó gẹ̀ ká jẹ́ kóun náà tọrùn bọ òṣèlú. Òun náà fẹ́ tún ìlú ṣe, òun fẹ́ kópa tòun lára bí Nàìjíríà yóò ṣe dára tó sì jẹ́ pé olóhùn fẹ́ díje du ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ni kódà ẹgbẹ́ òṣèlú Accord Party ó ní Alhaji Oríyọmí Hamzat ni ó darapọ̀ mọ́. Ṣùgbọ́n nígbà tí ètò ìdìbò abẹ́lé wáyé nínú ẹgbẹ́ òṣèlú Accord Party láti yan ẹni tí yóò jẹ́ olùdíje fún ipò gómìnà ẹgbẹ́ òṣèlú náà ìlọ̀rọ̀ máa di woro sí woro tọ́rọ̀ di wàhálà nígbà tí igun méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tán ṣe ètò ìdìbò abẹ́lé ètò olóyìnbó ń pè ní primary election wọn lọ́tọ̀ọ̀tọ̀ bí igun kan tó jẹ́ ti Oríyọmí Hamzat bó ṣe ṣe tí wọ́n fún Oríyọmí Hamzat ní tíkẹ́ẹ̀tì kódà tí wọ́n ní ẹnikẹ́ni ò bá dù ú ní igun kejì ní àwọn lọ fún ẹlòmíín ní tíkẹ́ẹ̀tì ẹni tó sì fún tíkẹ́ẹ̀tì ni wọ́n ń pè ní Olóyè Kúnlé Búsàrí ẹni tí wọ́n tún ń pè ní Gúdúgúdú. Ọ̀rọ̀ yìí ni ó máa di wàhálà gidi tó fi di wípé àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú Accord Party ti ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n fọ́ sí méjì báwọn ti igun Oríyọmí Hamzat bí wọ́n ṣe ń sọ pé òun gan ìní ojúlówó olùdíje fún ipò gómìnà wọn bẹ́ẹ̀ ìní àwọn ti Gúdúgúdú làwọn náà ń yarí wípé òun gan ni olùdíje ti ẹgbẹ́ òṣèlú Accord Party àwọn. Ṣá o pẹ̀lú abẹ́ òfin ẹgbẹ́ ti igun ẹgbẹ́ Accord Party ti àjọ elétò ìdìbò Independent National Electoral Commission INEC tán dámọ̀ onígun tí Gúdúgúdú wà o èyí tó túmọ̀ sí pé ó ṣeé ṣe kó jẹ́ pé Gúdúgúdú ni ó gba tíkẹ́ẹ̀tì gómìnà ẹgbẹ́ òṣèlú Accord. Ṣùgbọ́n tẹlifíṣàn Yorùbá tó gbọ́ pé igun Oríyọmí Hamzat gbogbo àwọn tó wà ń bẹ́ẹ̀ wọ́n ti ń ṣèpàdé wọ́n ti ń panupọ̀ wípé bí wọn bá fi fún Oríyọmí Hamzat ní tíkẹ́ẹ̀tì tó jẹ́ pé Gúdúgúdú ló padà gba tíkẹ́ẹ̀tì náà ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọn yóò ṣiṣẹ́ fún èèyàn sẹ́nitọ̀ Sharafadeen Ali tó jẹ́ olùdíje fún ipò gómìnà wọn níbẹ̀.